ogun abẹ́lé orí kẹtàléláàádọ́ta. àwọn ọmọ ogun adẹkùnlé wá ojúkù títí ní Umuahia ṣùgbọ́n wọn ò rí o. ọgbọ́n burúkú kan ló dá fún wọn ni. àwọn ọmọ ogun adẹkùnlé bẹ̀rẹ̀ sí í wá ojúkù káàkiri pé kí wọ́n tiẹ̀ rí i mú àmọ́ wọn ò rí o. bẹ́ẹ̀ ni àwọn àgbààgbà ilẹ̀ Ìgbò pàápàá ń wá ojúkù àmọ́ wọn ò tètè rí i rárá. kò sẹ́nìkan tó mọbi tó wọlé sí. ariwo tí gbogbo ayé sì ń pa nìyẹn. ọ̀rọ̀ tí gbogbo àwọn èèyàn ń sọ rèé. wọ́n ní àwọn ọmọ ogun Benjamin Adékúnlé ti gba ìlú Umuahia o. bẹ́ẹ̀ ni olórí ìjọba Biafra ti na pápá bora. ó ti sá lọ bámúbámú. ṣé níbẹ̀ yẹn ni ilé ìjọba wà? ilé ìjọba Biafra ibẹ̀ ni olúùlú Biafra fúnra ẹ̀. ibẹ̀ sì ni gbogbo agbára Ojukwu wà. níwọ̀n ìgbà tí àwọn ọmọ ogun Nàìjíríà ti gba ìlú náà, ìyẹn Umuahia yìí, bí ìgbà tí wọ́n ti gba gbogbo ilẹ̀ Biafra ni. nítorí kò sí ibì kan tí àwọn èèyàn náà tún lè sá sí. kò sì sí ọ̀nà kan tí wọ́n lè gbà. bẹ́ẹ̀ ni kò síbi tí àwọn èèyàn wọn yóò ti máa dúró ṣèpàdé lórí ohun tíjọba ilẹ̀ Biafra yóò tún ṣe. ohun tí èyí túmọ̀ sí ni pé ìjọba ilẹ̀ Biafra ti wó gbá pátápátá. kì í ṣe àwọn òyìnbó tàbí àwọn aṣáájú ilẹ̀ Nàìjíríà nìkan ni wọ́n ń ronú báyìí o. àwọn nìkan kọ́ ni wọ́n ń ronú pé omi ti gbẹ lẹ́yìn ẹja fún Biafra àti pé nǹkan ti dàrú pátápátá mọ́ Emeka Ojukwu lọ́wọ́. bẹ́ẹ̀ gan náà làwọn aṣáájú ilẹ̀ Biafra fúnra wọn. àwọn àgbàlagbà ọmọ Ìgbò gbogbo ti rí i pé kò sí bí àwọn yóò ṣe jagun yìí ní àjàṣẹ́gun. wọ́n ní kí Ojukwu àtàwọn sọ́jà sinmi fífi ẹ̀mí àwọn ọmọ Ìgbò gbogbo ṣòfò. kí wọ́n mú ogun náà wá sópin nìkan ló lè mú ìtẹ́lọ́rùn kankan wá. wọ́n bẹ̀rẹ̀ sí sọ bẹ́ẹ̀ fáwọn ọ̀gá sọ́jà gbogbo. wọ́n sọ pé kí wọ́n bá Ojukwu sọ̀rọ̀ níbi yòówù tí wọ́n bá ti rí i. wọ́n sọ pé kí wọ́n tètè fòpin síjà yìí. wọ́n ní kí àwọn ọ̀gá sọ́jà Biafra pàṣẹ fún Ojukwu. nígbà tí wọn ò sì tètè rí èsì ọ̀rọ̀ náà gbà, àwọn èèyàn náà, ìyẹn àwọn aṣáájú Biafra, bẹ̀rẹ̀ sí fi ọgbọ́n kó àwọn ìyàwó àti àwọn ọmọ wọn kúrò ní Biafra. wọ́n ń kó wọn padà wọ Nàìjíríà lọ. àwọn míín sì ń gba ọ̀nà Cameroon àti ìlú gbogbo tó tún wà nítòsí ẹ̀ lọ. gbogbo àwọn aṣáájú Biafra tí wọ́n lágbára tí wọ́n sì lówó lọ́wọ́, ètò tí wọ́n ṣe fún àpò àwọn èèyàn wọn ni láti bá ojú omi kọjá sí orílẹ̀-èdè Cameroon. àwọn míì yóò sì wá ọgbọ́n kó àwọn èèyàn wọn gba ọ̀nà Ghana lọ. àwọn míì ń kó àwọn èèyàn tí wọ́n gba ọ̀nà Abidjan. ohun táwọn wọ̀nyí ṣe ń ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n ti ń sọ láàrin ara wọn pé ogun ti parí níwọ̀n ìgbà tí àwọn ọmọ ogun Nàìjíríà ti gba Umuahia. kò tún sí ogun kan tí Ojukwu yóò jà níbì kan. yóò kàn máa fi ẹ̀mí àwọn èèyàn ṣòfò lásán ni. ẹni tí kò bá sì tètè fi Biafra sílẹ̀, àfàìmọ̀ ni òun náà kò ní bá ogun náà lọ tọmọtọmọ. wọ́n ní àwọn ò ní jẹ́ kí Ojukwu pa àwọn run tán. ṣùgbọ́n ọkùnrin tí wọ́n ń pè ní Ojukwu ni oníjàmbá ẹ̀dá kan ni o. àti pẹ̀lú ọkùnrin náà láyà, ó sì gbọ́n ọgbọ́n ogun jíjà púpọ̀. bó bá ṣe pé kò sí jà tí kò sì sí ìtani, irú àwọn Ojukwu ní lè mú ìdàgbàsókè tí yóò pọ̀ bá orílẹ̀-èdè kan. ṣùgbọ́n àsìkò náà kì í ṣe àsìkò kan tó dáa fún Nàìjíríà. àsìkò ogun ni. gbogbo ọgbọ́n àti ète burúkú tó sì pọ̀ nínú Ojukwu nígbà náà kì í ṣe ohun tí àwọn ọmọ Nàìjíríà fẹ́ rárá. gbogbo bí wọ́n ti ń wá Ojukwu tí wọn kò rí láti ìgbà tí Umuahia ti bọ́ sọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà yìí, gbogbo bí wọ́n sì ti ń pariwo pé Ojukwu ti sá wọgbó yìí, gbogbo bí àwọn kan sì ń sọ pé àwọn kò fẹ́ kí wọ́n jagun náà mọ́ ní Biafra, gbogbo èyí pátá ni Ojukwu fúnra ẹ̀ ń gbọ́ o. ó sì wà níbì kan tó faraṣoko sí. ṣùgbọ́n ète burúkú àti ọgbọ́n tí kò lè ṣe àwọn ọmọ ogun Nàìjíríà láǹfààní kan pẹ́ẹ́ ló ń dá níbẹ̀. ohun tí Ojukwu ṣe yóò ya gbogbo èèyàn lẹ́nu. láti ibi ọjọ́ 15 oṣù kẹrin ọdún 1969 ni Ojukwu ti mọ̀ pé kò sí bí àwọn ṣe lè ṣe, àwọn ọmọ Nàìjíríà yìí yóò gba Umuahia. ó ti mọ̀, òun náà ti rí i pé apá àwọn kò lè ká iná burúkú tí àwọn ọmọ ogun Adékúnlé náà ń dá. ó kàn ń pariwo pé kí wọ́n kọlù wọ́n, kí wọ́n dùgbòlù wọn ni. ó mọ̀ pé kò sí agbára kankan lọ́wọ́ àwọn tí àwọn lè lò fún wọn. nítorí bẹ́ẹ̀, ó ti pe olórí àwọn ọmọ ogun Biafra pátá nígbà náà. ó ní kò tètè wá rí òun ní Umuahia kíákíá. Bádìẹ̀bọ̀ sáré kàbàkàbà ó dilé ìjọba níbi tí Ojukwu wà tó ti ń pàṣẹ. bó ti yọ sí Ojukwu ni olórí ogun náà sáré pè é lọ sí kọ̀rọ̀. ó ní kó máa bọ̀, ọ̀rọ̀ pàtàkì kan wà tí òun fẹ́ sọ fún un. ọ̀rọ̀ náà kò yé Alex Madiebo tí ṣe olórí àwọn ọmọ ogun.
nítorí lásìkò náà ogun Umuahia ti dé ibi tí eléwé ti ń já tí àwọn olóògùn pàápàá ń sá à. Kò sì sí ààyè rárá fún ẹjọ́ wẹ́wẹ́ tàbí ọ̀rọ̀ tí kò jẹ mọ́ ogun. Ohun tí Ojukwu wá torí ẹ̀ pé ọ̀gá àwọn sójà náà kò yé e rárá ni. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé kọ̀rọ̀, Ojukwu la àwọn ohun tó fẹ́ ṣe yé e. Ó ní ṣe bí òun náà rí bí ogun ti ń lọ ní Umuahia. Ó ní òun kò ní pẹ́ fìlú náà sílẹ̀ o, nítorí ogun náà yóò wọ̀ Umuahia láìpẹ́ rárá. Ṣùgbọ́n ohun tí òun fẹ́ kó ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí ni kó máa lọ sílùú Òwèrè. Ó ní kó tètè lọ ṣa àwọn ọmọ ogun adigbòlùjà tí wọ́n bá wà ní gbogbo àdúgbò náà jọ. Ó ní kí wọ́n múra láti kọlu àwọn ọmọ ogun Nàìjíríà tó wà níbẹ̀, kí wọ́n sì gba ìlú Òwèrè padà. Ó ní kinní kan yóò ṣẹlẹ̀. Ìyẹn náà ni pé nígbà tí àwọn ọmọ ogun Benjamin Adékúnlé bá gba ìlú Umuahia, wọn yóò máa jó ni, wọn yóò sì máa mu ẹmu àti ògùrọ̀ àti ọtí oríṣiríṣi. Ó ní lásìkò tí wọ́n bá ń jó kiri tí wọ́n ń rọ ara wọn ní ọtí yó yìí ni kí àwọn ọmọ ogun náà wọ ìlú Òwèrè, kí wọ́n kọlu àwọn ọmọ ogun Nàìjíríà tí wọ́n wà níbẹ̀. Ó dá òun lójú pé wọn yóò gba Òwèrè padà lọ́wọ́ wọn. Ọ̀rọ̀ náà kò tètè yé Mádìèbò, ṣùgbọ́n nígbà tó ronú dáadáa, ohun tí Ojukwu ń sọ yé, ẹ̀rín lòun náà bú sí. Ó rí i pé ọ̀rọ̀ ọgbọ́n ni ọ̀gá òun Ojukwu sọ. Ó mọ̀ pé bí wọ́n bá ṣe kinní náà dáadáa, òjijì làwọn yóò kó àwọn ọmọ ogun Nàìjíríà lẹ́sẹ̀ méjèèjì sókè. Nígbà táwọn bá sì la ìpàkọ́ wọn mọ́lẹ̀, wọn kò ní lè dìde rárá ni. Kíá ló ti sá jáde lóòótọ́. Ó lọ sọ́dọ̀ ọ̀gá àwọn ọmọ ogun tí wọ́n wà ní Òwèrè. Ó sì tún bá gbogbo àwọn ọ̀gá tí wọ́n wà ní àyíká wọn sọ̀rọ̀. Ó ní kí wọ́n gbáradì, kí wọ́n múra láti gba Òwèrè padà, kí wọ́n tètè máa ṣa àwọn ọmọ ogun tí wọ́n bá lè rí ní gbogbo àdúgbò náà jọ. Ó ní òun ń bọ̀ wá bá wọn, nítorí Ojukwu ti sọ ibì kan tó kó àwọn ọta ìbọn àti èròjà ogun kan sí fóun. Òun sì ń lọ kó wọn wá ni, kí àwọn ọmọ ogun Biafra tó wà lówèrè náà lè rí nǹkan lò. Ní kálukú bá bẹ̀rẹ̀ sí í múra. Bẹ́ẹ̀ ló jẹ́ pé nígbà tí àwọn ọmọ ogun Benjamin Adékúnlé yóò fi wọ ìlú Umuahia láti gba ibẹ̀ lọ́wọ́ Ojukwu àtàwọn ọmọ ogun ẹ̀ ní ọjọ́ 22 oṣù kẹrin ọdún 1969, àwọn ọmọ ogun Biafra míì ti wà ní Òwèrè tí wọ́n ń múra láti lé àwọn ọmọ ogun Nàìjíríà tó wà níbẹ̀ lọ, kí wọ́n sì gba ìlú náà padà fún Biafra. Ṣùgbọ́n àwọn ọmọ ogun Nàìjíríà kò mọ̀. Kódà àwọn adarí Nàìjíríà pàápàá kò mọ̀ lÉkòó. Bẹ́ẹ̀ náà làwọn òyìnbó tí wọ́n máa ń tètè rí ohun tó bá fẹ́ ṣẹlẹ̀ lójú ogun kò mọ̀. Wọn kò mọ̀ rárá pé Ojukwu ti múra láti gba ọ̀nà míì yọ sí gbogbo wọn. Nítorí bẹ́ẹ̀, nígbà tí àwọn ọmọ ogun Nàìjíríà wọ Umuahia tí wọ́n sì gbọ́ pé Ojukwu ti sá lọ, tí wọ́n wá títí tí wọn kò rí, inú wọn dùn débi pé níṣe ni wọ́n gbé àwọn ìbọn wọn tì sí ẹ̀gbẹ́ kan tí wọ́n sì mú ijó jó lóòótọ́. Inú wọn dùn kọjá fífẹnu sọ. Ṣùgbọ́n o, ọjọ́ kìíní lọ, ọjọ́ kejì lọ, nígbà tó di ọjọ́ kẹta ṣá, ariwo ńlá sọ lápá ọ̀nà Òwèrè. Ọ̀rọ̀ náà sì ya gbogbo ayé lẹ́nu. Bó ti ṣẹlẹ̀ ni pé láti bí oṣù 4 ni àwọn ọmọ ogun Nàìjíríà ti wà ní Òwèrè. Ìyẹn lẹ́yìn tí wọ́n ti gba ìlú náà tí wọ́n sì lé àwọn ọmọ ogun Biafra lọ. Ṣùgbọ́n áápọn tí àwọn ọmọ ogun Ojukwu ń sà látìgbà náà pé kí àwọn tún gba ìlú náà padà, ajẹkún ìyà ni wọ́n fi ń jẹ. Níṣe làwọn ọmọ ogun Nàìjíríà náà máa ń dá sẹ̀ríà burúkú fún wọn nígbàkigbà tí wọ́n bá ti yọjú sí apá ibẹ̀. Ṣùgbọ́n nígbà táwọn náà gbọ́ ìròyìn pé àwọn ọmọ ogun ẹlẹgbẹ́ àwọn ti gba Umuahia, àwọn náà rò pé kò sí wàhálà kankan mọ́, kò sí ọmọ ogun tí yóò tún wá láti bi àwọn pé báwo ni kí náà ti jẹ́, àbí pé kí làwọn ń ṣe ní Òwèrè. Kálukú wọn yóò ti sá lọ. Nítorí bẹ́ẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí di ẹrù wọn. Wọ́n múra láti máa jagun lọ sí apá ibi tí ogun bá ti tún yọjú, kí àwọn sì padà sọ́dọ̀ àwọn ará àwọn tó kù gbogbo. Àsìkò yìí náà ni àwọn tó ń ṣe àmì fáwọn ọmọ Biafra débẹ̀. Wọ́n sì rí i pé wọ́n ti ń di ẹrù wọn lóòótọ́, àti pé wọ́n ti tò gbogbo àwọn mọ́tò wọn kalẹ̀. Wọ́n fẹ́ jáde kúrò nílùú Òwèrè fúnra wọn. Wọ́n sáré lọ sọ fún àwọn ọ̀gá ológun Biafra tí wọ́n wà nítòsí. Wọ́n sọ ohun tí wọ́n rí fún wọn. Àwọn kan nínú wọn ní kí àwọn lọ kọlù wọn, káwọn sì bẹ̀rẹ̀ sí ju bọ́ǹbù sí wọn kí wọ́n lè tètè máa lọ. Ṣùgbọ́n àwọn kan nínú wọn ní kí wọ́n má ṣe bẹ́ẹ̀ o. Wọ́n ní bí wọ́n bá ṣe bẹ́ẹ̀, àwọn ènìyàn náà yóò padà sẹ́yìn, wọn ò sì ní lọ mọ́, nítorí ìbọn àtàwọn mọ́tò àyìnbọn tí wọ́n ń kó kiri ju tàwọn lọ. Wọ́n ní ohun tí àwọn yóò ṣe fún wọn ni pé àwọn yóò jẹ́ kí wọ́n jáde nílùú Òwèrè. Àwọn yóò wá lọ dènà dè wọ́n níwájú. Àwọn yóò wá kó ogun ńlá kọjà wọ́n, ogun tí wọn kò rí irú ẹ̀ rí. Àwọn yóò sì lé wọn síwájú débi pé wọn kò ní lè padà sí Òwèrè, bẹ́ẹ̀ ni wọn kò ní lè lọ síwájú mọ́. Bẹ́ẹ̀ ìlú Òwèrè yìí, ìlú ńlá kan lòun náà.
àwọn ìlú mẹ́ta tí wọ́n tóbi jù nígbà náà lọ́dọ̀ àwọn ọmọ Ìgbò lẹ́yìn tí wọ́n ti gba Enugu lọ́wọ́ wọn ni. bí wọ́n bá ti mú Onitsha, Owerri ló tún kàn kí wọ́n tó mú Umuahia. inú àwọn ọmọ Nàìjíríà ti dùn pé ìlú náà ti wà lọ́wọ́ àwọn, nítorí gbogbo èèyàn ló mọ̀ pé bí àwọn ọmọ Biafra bá sì ní ìlú Owerri lọ́wọ́ wọn kò ní yéé jagun, nítorí ìlú ńlá kan ni, kò sì sí ohun tí wọ́n fẹ́ tí wọn kò lè ṣe láti ibẹ̀. wọn yóò ní pápákọ̀ òfurufú, wọn yóò sì tún sọ ibẹ̀ di olú ìlú fún orílẹ̀-èdè Biafra ni. ohun tó jẹ́ kí wọ́n máa ṣọ́ ìlú náà tẹ́lẹ̀ kí wọ́n sì kó àwọn ọmọ ogun Nàìjíríà dà síbẹ̀ nìyẹn. ṣùgbọ́n nígbà tí àwọn ọmọ ogun náà sì ti múra láti kúrò nítorí pé wọ́n gbọ́ pé àwọn ti gba Umuahia lọ́wọ́ Ojukwu yìí, ohun tí yóò ṣẹlẹ̀ kò yé ẹnìkan àfi àwọn Ojukwu tí wọ́n ti ń pète ogun líle. bẹ́ẹ̀ ni àwọn ọmọ ogun Nàìjíríà gbéra ní tiwọn tí wọ́n sì fi ìlú náà sílẹ̀ ní ọjọ́ 24 oṣù kẹrin ọdún 1969, ìyẹn ní ọjọ́ kẹta tí àwọn ọmọ ogun Adékúnlé gba Umuahia kúrò lọ́wọ́ Ojukwu. àwọn ọmọ Ojukwu wà ní kọ̀rọ̀ kan tí wọ́n ń wò wọ́n bí wọ́n ti ń lọ. wọ́n kó gbogbo ohun ìjà ogun wọn, wọ́n kó àwọn mọ́tò wọn, wọ́n kó àwọn ìbọn wọn. àwọn ọta ìbọn tí wọn kò lè kó ni wọ́n fi sílẹ̀ pé àwọn yóò padà wá kó wọn. wọ́n sì tì wọ́n mọ́ inú ilé kan pẹ̀lú àwọn sọ́jà díẹ̀ tí wọ́n ní kí wọ́n máa ṣọ́ wọn. pabambarì ibẹ̀ ni pé àwọn sọ́jà náà mú àwọn obìnrin wọn, ìyẹn àwọn ọmọ Ìgbò tí wọ́n mú nínú wọn tí wọ́n fi tipátipá fẹ́ tí wọ́n sì ti lóyún fún wọn. èrò náà sáàpọ̀ tí wọ́n ń wọ́ lọ. bí wọ́n ti kúrò nílùú Òwèrè, àwọn ọmọ ogun Biafra kan rọra ń yọ tẹ̀lé wọn, wọ́n sì ń yìnbọn sí wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. bí àwọn ọmọ ogun Nàìjíríà náà bá sì ti gbọ́ ìró ìbọn bẹ́ẹ̀, wọn yóò túbọ̀ tẹsẹ̀ mọ́rìn. wọ́n fẹ́ tètè kúrò nítòsí àwọn ọmọ ogun Biafra tí wọ́n ń yìnbọn sí wọn. ṣùgbọ́n nígbà tí wọ́n dé Umuguma, àwọn ọmọ Ojukwu tó ti sá pamọ́ síbẹ̀ yọ sí wọn. wọ́n yọ lù wọ́n lójijì láti ẹ̀yìn, bẹ́ẹ̀ ni àwọn kan sì kọlù wọ́n láti iwájú. ó ní ìjà náà bá bẹ̀rẹ̀ pẹrẹwu. iná ìbọn ń jó làwùlàwù, bẹ́ẹ̀ làwọn òkú sùn lọ́tún lósì. ogun kékeré kọ́ rárá. fún odidi bíi wákàtí 24 kò sẹ́nìkan tó lè lé ẹnìkan sẹ́yìn nínú àwọn méjèèjì, bó ṣe jẹ́ pé àwọn òkú sọ́jà ti kúnlẹ̀ káàkiri. ohun tí àwọn sọ́jà Nàìjíríà kò sì tètè mọ̀ ni pé bí ogun náà ti bẹ̀rẹ̀ báyìí, bẹ́ẹ̀ làwọn ọmọ ogun Biafra míì bá ẹ̀yìn wọ ìlú Òwèrè. wọ́n pa àwọn ọmọ ogun Nàìjíríà bíi mélòó tí wọ́n fi sílẹ̀ níbẹ̀ láti máa ṣọ́. wọ́n sì gba ìlú náà pátápátá láìsí àtakò kan. lójijì ni ariwo sì tún gba gbogbo ìlú kan pé àwọn ọmọ ogun Biafra ti gba Òwèrè padà lọ́wọ́ àwọn ọ̀tá wọn. wọ́n ti gba Òwèrè padà lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà. wọ́n ti gbẹ̀san ìlú Umuahia tí wọ́n gbà lọ́wọ́ wọn. gbogbo ìkéde yìí ti ń lọ, bẹ́ẹ̀ ni ìjà ń gbóná ní Umuguma. nígbà tíjà náà sì le dójú ẹ̀, àwọn ọmọ ogun Nàìjíríà súnmọ́ ìsàlẹ̀, wọ́n dé ìlú Àvú. ṣùgbọ́n àwọn ọmọ ogun Biafra míì tún wà níbẹ̀ fún wọn. àwọn náà sì tún bẹ̀rẹ̀ sí da iná ìbọn bò wọ́n. òun ni wọ́n bá rọ́rí, ìyẹn àwọn ọmọ Nàìjíríà ni wọ́n bá gbọ̀nà Òhobà. níbẹ̀ ni wọ́n ti pàdé àwọn ọmọ ogun Nàìjíríà míì. àpapọ̀ àwọn ọmọ Ojukwu kò sì ká wọn mọ́. ṣùgbọ́n bí apá àwọn ọmọ ogun Biafra kò ṣe ká àwọn ọmọ ogun Nàìjíríà yìí, tí àwọn kò sì lè lé wọn lọ síwájú mọ́, bẹ́ẹ̀ náà ni ìṣòro burúkú wà fún àwọn ọmọ ogun Nàìjíríà láti tún padà sílùú Òwèrè. kó tilẹ̀ ṣeé ṣe fún wọn rárá ni. àwọn ọmọ Ojukwu ti gba ìlú náà, wọ́n sì ti yí gbogbo ẹ̀ka pátápátá. bẹ́ẹ̀ ni wọ́n ti ń kó iléeṣẹ́ ìjọba ilẹ̀ Biafra wá síbẹ̀ lójú ẹsẹ̀. ibẹ̀ sì tún ti di olú ìlú fún wọn, níbi tí Ojukwu yóò ti máa gbé tí yóò ti máa pàṣẹ. kíá ni Ojukwu pé gbogbo àwọn ọ̀gá sọ́jà tó ṣe iṣẹ́ yìí, ó sì bẹ̀rẹ̀ sí fi oyè kún oyè wọn. bó ti ń sọ àwọn kan di brigadier, bẹ́ẹ̀ ló ń sọ àwọn kan di colonel. òun fúnra ẹ̀ sì di general nínú iṣẹ́ ológun. ó fún ara ẹ̀ ní oyè ńlá náà pé láti àkókò náà lọ, General Emeka Ojukwu lòun yóò máa jẹ́. ọ̀rọ̀ náà bá àwọn ọmọ Nàìjíríà lójijì, ó sì ya gbogbo ayé lẹ́nu. ọ̀nà tí Ojukwu gbà yọ sí wọn bẹ́ẹ̀ yẹn kò yé wọn rárá. làwọn náà bá lérí sínú. wọ́n ní láìpẹ́ láìjìnà àwọn yóò gbẹ̀san ọ̀hún, àwọn yóò tún lé Ojukwu kúrò lówèrè. ní nǹkan míì bá tún bẹ̀rẹ̀ lákọ̀tún. kí ló tún wá ṣẹlẹ̀ lẹ́yìn ìyẹn? ẹ máa bá wa ká lọ o. Ọláyíwọlá Alága ló ń tú pẹrẹpẹrẹ ìtàn ogun abẹ́lé yìí, tó sì ń ṣe àkọsílẹ̀ fún Ibùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. a kú déédé àkókò yìí o.